tẹ́ bẹ̀rẹ̀ tafsir agbolé o tẹ̀dẹ̀ fi súnà kan àwọn èèyàn tó ń jáde innamal a'malu binniyat gbogbo iṣẹ́ tó o bá fẹ́ ṣe láyé ọmọ ìyá mi jẹ́ káàdìyàn rẹ̀ ó dáa àníyàn gangan òun náà ni ẹ̀mí iṣẹ́ báníyàn ò bá ti dáa iṣẹ́ tíyàn bá ṣe kò sí bí iṣẹ́ ọ̀hún sílẹ̀ wù kó dáa tó wàláyì iṣẹ́ yìí ò ní lẹ́mìí òkú iṣẹ́ ni èyí ò dọ́dọ̀ ọlọ́run ò ní kíyàn kú iṣẹ́ kò ní kíyàn káàbọ̀ kò ní kíyàn káre ẹ jẹ́ káàdìyàn yín ò dáa níyàn yín ò dáa tẹ́ ẹ fi wálé lẹ́ẹ̀fẹ́ wá du imam àníyàn yín ò dáa àníyàn ọlá lè bá wá káì. yà ọ̀rọ̀ ní Ògbómọ̀ṣọ́ mo gbé wá fún wa o bí ṣe ń lọ nípa awuyewuye nípa oyè lè mọ́mọ́ àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tó di sọ àtàyànyàn ẹ ti pé ti ń lọ bí ọdún 2 àbọ̀ ọdún 3 sí báyìí tí gbogbo wa tú jáde tá à ń pàrọwà fún lè mọ́mọ́ ọjà gbó wípé jẹ́ kí àpẹẹrẹ rere àpẹẹrẹ àfáà rere àpẹẹrẹ olórí ẹ̀sìn Islam rere jẹ́ kó hàn núwà rẹ̀ má sọ orí mọ́ńbàrí yìí di battlefield má sọ orí mọ́ńbàrí yìí di restumania ring níbi tí a ti mú ìjàkadì tí a ti ń jẹ ẹ̀sẹ́ tí a ti ń jura wọn ní ìfọ̀tí ẹ lo mọ́ńbàrí yìí lọ́nà tọ́tọ́ ẹ lo mọ́ńbàrí yìí lọ́nà tọ́yẹ ẹ jẹ́ káwa tá a ka kéwú ká máa retí wáàsí yín lọ́jọ́ jímọ̀jímọ̀ ká máa gbọ́n tọ́ da ń bẹ́ẹ̀ ẹ jẹ́ káwa tá a mọ̀ ń pa tírà tá a mọ̀ ń pa àdìtì ká máa fi yín ṣe ìwúrí ká mú yín gẹ́gẹ́ bí aṣíwájú wa wípé ó dájú sáká tá a bá ń gbọ́ wá sí yín á lè wà lìjẹ́nnà á bọ ojú rere Ọlọ́run pàdé á bọ ojú rere Ànábì Muhammad sallallahu alaihi wasallam á bá pàdé lèmi fi ń pariwo fún wa ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ̀rí gbọ́n sọ fún wa pé ẹ̀yin tẹ́ tí ń wo fíìmù bọ̀ tipẹ́ tẹ́ ò mọ̀ bẹ́ẹ̀ sì subscribe tẹ́ ń pè mí pẹ̀lú àwa tá a jó lórí ire tuntun tá a ṣẹ̀ ń wo fídíò yìí tá a mọ̀ bá sì subscribe ẹ tẹ̀lé mi ń ṣẹ̀jẹ̀ ká subscribe fídíò tá à ń wò yìí gẹ́gẹ́ jẹ́ ká wo ìsàlẹ̀ rẹ̀ pátápátá lọ́wọ́ ọ̀tún á rí tí wọ́n kọ SUBSCRIBE subscribe ẹ jẹ́ ká bìkà tẹ̀ lórí yóò paradà yóò di subscribe SUBSCRIBED yóò gbé dísẹ́yìn yóò gbé aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́ aago yẹn ò nírù ẹ fọwọ́ ti aago yẹn á yí padà á di aago 3 á wá tò látòkè wá sálẹ̀ ìṣeéṣe kọjá pọ́wọ́ tó fóònù yìí ní àbọ̀wọ́ àlàáfíà tòkè ẹ̀ pátápátá wọ́n kun ní ẹ̀ dúdú tàbí funfun wọ́n kọ AWS sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun gangan ní kẹtẹ̀ tẹ́ bá ti tẹ̀ ẹgbà notification nìyẹn ìtanilólóńgó nìyẹn tí fídíò bá ti ń jáde tí lẹ́fù ń jáde tí ṣọ́ọ̀tì ń jáde táwọn èèyàn ń kọ́mẹ́ǹtì tí wọ́n reply to comment bẹ́ẹ̀ lọ èyí làkọ́kọ́ tẹ́ kọ́kọ́ máa rí ọ̀dọ̀ yín ní kọ́kọ́ máa wá ìdí nìyẹn tàbí ń pariwo ẹni tó bá wá wo fọ́nrán titun fídíò titun tí bá ṣe jáde ẹni tó bá wò tó lórí ọ̀fẹ́ láti wò àwọn olóyè alálùbáríkà tó bá wò tó ẹ̀ wò látòkè délẹ̀ ẹ rò pé yé yín ni kò yé yín dáadáa láfi ń sọ pé kẹ́ ẹ subscribe ẹ tẹ notification button ẹ wá padà sẹ́yìn ẹ rí i pé chain làwọn fídíò tí mò ń ṣe ó so mọ́ra wọn ni tuntun tẹ wá wò yẹn tẹ bá ti ń wo fídíò lọ sẹ́yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní tuntun yẹn máa yé yí pé àti tó túmọ̀ sí ni ọ̀rọ̀ tí ń bọ̀ ọjọ́ ti pẹ́ fídíò dẹ̀ ti wáyé láìmọye lórí ẹ̀ fídíò pọ̀ lẹ́yìn láfi ń sọ fún yín pé tó bá wo fídíò titun tí kò bá padà sẹ́yìn lọ́gbà àwọn tá a ti ṣe sẹ́yìn kò wo fídíò kankan kò lè mọ̀ túmọ̀ rẹ̀ ọ̀yá ẹ tẹ̀lé mi ẹ jẹ́ ká subscribe ẹ wò sàlẹ̀ pátápátá lọ́wọ́ tó ẹ rí subscribe mi ẹ fi ka tẹ̀ ẹ́ yóò padà yóò di subscribe yóò gbé dísẹ́yìn yóò gbé aago sẹ́gbẹ̀ẹ́ fọwọ́ tẹ aago yẹn aago yóò pín sí 3 ètò àlókè pátápátá tí a kún náà dúdú tàbí funfun wọn kọ AWS sẹ́gbẹ̀rẹ̀ òwe gani ká tẹ̀ àti subscribe nìyẹn àtẹ notification button nìyẹn ọ̀fẹ́ wa ló bá dé o YouTube ò ní jọ́ kọ́bọ̀ nínú àkáǹtì yín ẹ̀yin lè wà mọ́ gbádùn rẹ̀ lọ tí fídíò tuntun bá jáde tàbá wà lórí live tí ṣọ́ọ̀tì jáde táwọn èèyàn ń comment tí wọ́n reply to comment àti bẹ́ẹ̀ lọ ẹ̀yin làkọ́kọ́ tí ọkọ̀ kọ̀mọ̀dé ó yá ẹ jẹ́ ká subscribe. ẹni tá a bá sọ fún ọba jẹ́ kó gbọ́ ẹni tá a bá ń bùn lárọ̀ wà ẹni tá a ń pèsè àkíyèsí ọlọ́run ọba jẹ́ kó gbà nítorí wípé ẹni táyé bá ń pariwo tí a ń pàkíyèsí rẹ̀ sí nǹkan wípé ìgbésẹ̀ tó ń gbé yìí ó kù díẹ̀ káàtó àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí kò tọ̀nà ó kù díẹ̀ káàtó àwọn ìwà tí ń lọ ìṣesí tí ń lọ nínú mọ́ṣáláṣí tó wà gangan tó ti ń ṣe útúbà tó ti ń ṣe wáàsí yẹn àwọn nǹkan kọ̀ọ̀kan tí ń lọ ń bẹ̀ kò tọ̀nà gẹ́gẹ́ báwọn àfáà ṣe ń sọ báwọn onímọ̀ ṣe ń sọ ẹ̀dẹ̀ má gbàgbé mo ti máa sọ fún yín pé èmi ò kí ń ṣàfáà mùsùlùmí mi ì dẹ̀ kí ń ṣe ọmọ kéwú rárá mi ì mọ kéwú ṣùgbọ́n mo jẹ́ mùsùlùmí òdodo olùjọ́sìn fọlọ́run tó jẹ́ wípé wáàsí táwọn àfáà dáadáa yìí tí wọ́n ń ṣe jáde inú ẹ̀ nírú èmi náà ti múlò láti mọ bá ṣe ń sin lọ́run
láti mọ bá ṣe ń tẹ̀lé ní Muhammad sallallahu alaihi wasallam ẹni ìkẹ́ ẹni ìgẹ́ ẹni ọlá ẹni yìí ẹni tí ó gbà wá kalẹ̀ lọ́jọ́ àgbéǹde. òun là ń fi mọ ohun gbogbo tó ń lọ nínú ẹ̀sìn Islam tọkàn wa fi ń balẹ̀ wípé bí a ṣe ń sọ yìí tá à ń tẹ̀lé tàbí ń ṣe wáàsí dájú sáká ní títóbi tọ́ lọ́rọ̀ ọba ní agbára títóbi tà ní Muhammad sallallahu alaihi wasallam àwọn wà lè jẹ́ náà àmì àṣẹ. ṣùgbọ́n tí ẹ̀ bá wá rí odidi lèmọ́mù àgbà tó pèrè lèmọ́mù àgbà nínú ìlú kan tó wá jẹ́ wípé lóòjọ́ Jímọ̀ ní every Friday tóun bá ń ṣe útúbà lọ́wọ́ lórí mọ́mbàrí tiẹ̀ bíi útúbà kó lè dogun kó dogun kó lè dọ̀tẹ̀ kó dọ̀tẹ̀ kò tún wá mọ́ ń bẹ̀ o yóò tún máa gbé àwọn àfa oríṣiríṣi wá sórí mọ́mbàrí yẹn àná ọmọ ṣe wá sí bó lè dogun bó lè dìjà kó dìjà débi wípé lèmọ́mù gangan tí ń síwájú mọ́ṣáláṣí Jímọ̀ yẹn tó bá ṣe útúbà ń gbá mi báyìí tí bá ń ta sí tọ̀hún tí ń ta sí tó ti ń ta sósì tí ń fọgbọ́n fún ọba ní àwọn ọ̀yájú tí ń dọ́gbọ́n sàbùkù fún ọba tí ń pòwe mọ́ ọba àwọn tó wá kírun Jímọ̀ gbogbo wọn jókòó lẹ́bìbà àtọmọdé àtàgbà àtọkùnrin àtògbé wọn máa wọn máa hó ní mọ́sálásí níjọ́ mo kọ́ wo útúbà kan ọjọ́ tí mo wí ọdún yìí ti pẹ́ yóò tó ọdún méjì ń ṣe àbọ̀dún kààbọ̀ tí mo kọ́ wo útúbà yẹn mo wá ń wò pé sínú tíátà hall ni wọ́n wà ní tí àwọn eléré tàgé ń ṣeré tọ́wọ́ aṣọ action kan táwọn èèyàn wá Abija wàrà lálùdé o bàbá wa jóbi tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní pè wọ́n bẹ́ẹ̀ through àwọn action tí wọ́n gbé jáde yẹn tí gbogbo ní ọlùwà dàrú tí wọ́n wá rí control táwọn tí ń ṣeré gẹ́gẹ́ kọ̀ọ̀kan wá dáwọ́ dúró tí wọ́n máa bẹ àwọn èrò pé ẹ dákun tó lọ́lẹ̀ ní sùúrù gbogbo àti ń ṣàmójútó eré ni àwọn tó pe eléré wà àti ń ṣàmójútó wọ́n máa bẹ̀ wọ́n pé ẹ dákun ẹ ní sùúrù ẹ farabalẹ̀ dákun kó tó di pé wọ́n ó rí wọn rọ̀ yọ̀bẹ̀ tó wákàtí kan tó ń kálukú ọmọ ṣe tó wù ú tó ń kálukú ọmọ sọ tó wù àwọn mi ó dìde àmì ọmọ fìṣẹ́gbẹ́ ọmọ rọ́lura wọn àwọn mi ọmọ sáré bí àyè bá ti wọ́n mọ̀ sáré lọ́wájú sáré lẹ̀ yìí gẹ́gẹ́ bí ṣe máa rí ìyẹn bá ti ń wò rere tọ́jẹ́ wípé àti kọ̀ǹtró wọn àti mú wọn balẹ̀ wáyé pé ẹ farabalẹ̀ ká lè máa gbádùn eré ìlú ariwo tẹ̀ ń pa yìí sìn àwọn tíátà wọn wà dúró láì gbà máa fi máa ta kọ́tìnì nínú họ́ọ̀lù irú họ́ọ̀lù òkè lérìn yẹn tí wọ́n ta kọ́tìnì sẹ́yìn níbi iwájú gẹ́gẹ́ wọ́n ta kọ́tìnì so àwọn tí ọmọ sírí ọmọ jáde wá síwájú kọ́tìnì àwọn àtàwòrán á jókòó lẹ̀ níbi àwọn àga yẹn á máa wòran ẹ wo àárín yẹn á máa wòran so wá jẹ́ pé tí wọ́n bá ti ṣe nǹkan kan tó yà wá lẹ́nu àbí tó wà lórí àwa ó gbogbo ní wọ́n lù ọ́ wá dàrú àwọn eléré gan wà farabalẹ̀ wọ́n wà ká ọgbẹ́ wọ́n máa wò ara báyìí títí bó sọ wákàtí kan ni bó sọ gbọ̀n ṣẹ́jú ni bó ṣe ṣẹ́jú mẹ́wàá ni bó ṣe ṣẹ́jú márùn ni bó ṣe ṣẹ́jú kan ni lára wa bá tó wálẹ̀ padà tí gbogbo ẹ̀ túbà tó tùṣẹ́ padà wọ́n ẹsẹ̀ wá bẹ̀rẹ̀ eré ń sí tẹ̀bí wọ́n bá dé wọ́n mọ̀ wá rọ̀ wá pé dákùtù lọ́lẹ̀ jẹ́ ká máa farabalẹ̀ ẹ má torí wákàtí kan làbẹ́ fi ṣeré yìí ó tún níbi tá a tún lọ lẹ́yìn wákàtí kan ká lè ṣe pápákọ̀ ká kó ń bẹ̀ ariwo tí wọ́n wá ń pa yìí gbogbo bíi rúrúfin tẹ́ ń ṣenú kí ní tẹ́ sáwọn owó tó ń ká ikú ọ̀gbọ́ra wọn yé yìí á wà rí i wípé ó fi hàn wípé kò ní ètò tí ń kọ̀ǹtró àwọn tó jókòó tí ń wòran kò lófin tí ń kọ̀ǹtró wọn ẹgẹ́ tí báyìí ń ṣe yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni orí mọ́ńbàrí mọ́ṣáláṣí tí mo fẹ́ sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà lòun náà wá rí tí ìmáàmù bá ṣe útúbà lọ tí ń pòwe mọ́ba tí ń pòwe mọ́jòyè tí ń pòwe mọ́ sínétọ̀ tí ń pòwe mọ́ àwọn àfà tí ń pòwe mọ́ wá tí ń pòwe mẹ́yìn ẹ̀wà rí yẹn sí báyìí tí ń fi àwọn tí ń tọ́ sọ́nà lórí íńtánẹ́ẹ̀tì pé àyè má ṣe báyìí má báyìí ní kẹ́ ẹ ṣe tí ń fi wọ́n kọrin lórí útúbà tí ń fọ́ọ̀mù orin fún wọn àwọn tó wá kírun gangan tí wọ́n tò sẹ́yìn rẹ̀ gbogbo wọn máa ó ṣéwù ó máa ó mo wá ń wòye pé mo ti ń kírun káàkiri mọ́ṣáláṣí Jímọ̀ tá a bá ń kalẹ̀ ní èjì yóò lé ní 30 lóríṣiríṣi ìlú téèyàn ti lọ rí
àpáàtì fún yẹn gangan ọ̀pọ̀lọpọ̀ látún wò lórí íńtánẹ́ẹ̀tì ń sì ó mú rọrùn fún wa láì dé Kánò ṣe bá obì ẹsẹ̀ ṣe útúbà ń bẹ̀ bá ti tẹ̀ sí yóò gbé jáde fún yín láì dé Sókótó rí ẹ bá fẹ́ obì ẹsẹ̀ ṣe útúbà ń bẹ̀ yóò gbé jáde fún yín láì dé Òṣogbo rí ẹ bá fẹ́ obì ẹsẹ̀ ṣe útúbà ń bẹ̀ bá ti tẹ̀ sí yóò gbé fún yín láì dé Èkó rí ẹ bá fẹ́ wo obì ẹsẹ̀ ṣe útúbà mọ́ṣáláṣí Jímọ̀ bẹ̀ yóò gbé wá fún yín tẹ́ pé gbogbo wọn ti rìkọ́dù jẹ́ ń gbé bẹ́ẹ̀ mo wá jókòó mo wá ronú pé ibo ni wọ́n ń bá orí mọ́ńbàrì yìí gangan lọ ibo ni wọ́n ń bá lọ mo wá ti ṣe fọ́nrán tí kì í ṣe mẹ́rin tí kì í ṣe márùn tí èsè mẹ́wàá tí èso ogún lóríṣiríṣi tí ń gba àáfàá yìí níyànjú pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ orí mọ́ńbàrí yìí èsè battlefield kì í ṣe boxing ring kì í ṣe bí wọ́n ti ń pààyàn tí a ti ń pète ìjà tí a ti ń fèsì fún ọ̀rọ̀ tí a ti ń pilẹ̀ ọ̀rọ̀ a gbọ́dọ̀ máa rí ẹ̀kọ́ rere ẹ̀kọ́ gidi kọ́ lórí mọ́ńbàrí yìí ni kó wá jẹ́ wípé àwa tá a jẹ́ mùsùlùmí gangan a máa rẹ́kọ̀ọ́ rere kọ́ ń bẹ̀ pàápàá jùlọ àwọn tó wá jẹ́lẹ̀kẹ́ ẹlẹ́sìn kejì wa bí àwọn kìrìsìtẹ́nì ni bí àwọn oníṣẹ̀ṣe ni tàbí ẹni tí ò lẹ́sìn rárá yóò wá jẹ́ pé túrú túbà tẹ́ bá ń ṣe lójoojúmọ́ yìí tí a bá ń gbọ́ láǹtọ́ lọ́n bá fún lórí ọ̀fẹ́ ọkàn wọn máa rọ̀ látara bẹ̀lẹ́tìkàn rí pẹ́nìkan wọ̀ ní mọ́ṣáláṣí wa pé òun gbà fọ́lọ́run òun gbà fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun fẹ́ di mùsùlùmí òdodo wáàsí tó máa ń gbọ́ yìí ló pè òun sí rìn àtìgbà tọ́lákùnrin tí wá ń ṣe èmi ò rò pa àfìgbà kan rí ẹnìkan péré rí tọwọ́ mọ́ṣáláṣí òun rí ipò òun fẹ́ di mùsùlùmí òdodo ẹwà nìyẹn sì báyìí èmi wá máa ń pariwo máa ń sọ wípé ká ṣàkíyèsí o ibi tí wọ́n ń bẹ̀sìn Islam yìí lọ ẹ̀yin àáfàá gidi ẹ̀yin àáfàá olóríire ẹ̀yin àáfàá lálùbáríkà ibi tí wọ́n ń bẹ̀sìn Islam yìí lọ iṣẹ́ mà dọ́wọ́ yín ẹ̀yin ẹgbẹ́ ńláńlá ẹ rí i pé mo ti kígbe kan sẹ́yìn tọ́lọ́n ti ní wípé Ọlọ́run ní wọ́n gbọ́hùn mi tọ́lọ́n ní pé wọ́n gbọ́hùn mi tọ́lọ́n sì ní kí wọ́n ṣe àtúnṣe rẹ̀ nípa ti ìlú Ìwó ẹ rí i pé mò ń pariwo mufti yìí kọjá bẹ́ẹ̀ o ó yẹ kí àwọn ẹgbẹ́ ó dìde sílẹ̀ yìí o ó yẹ káwọn mùsùlùmí ó dìde sílẹ̀ yìí o eléyìí ti fẹ́ kọjá bẹ́ẹ̀ eléyìí bẹ́ẹ̀ sì ìsìlámù jẹ́ o ẹ wà á rí i wípé bí ìgbà wọn ń wo fídíò mi ni torí mi ò pẹ́ nìkan ń wo fídíò mi bí ìgbà tí wọ́n rí fídíò tí mò ń ṣe ni ìgbà mi máa kígbe bàbá Mùdírù àwọn nìkan mo morúkọ dáadáa ẹ máa ń wo àwọn kinní yìí ràn wọ́n ń ba ẹ̀sìn yìí jẹ́ ni wọ́n ń bẹ̀sìn ìsìlámù jẹ́ ni kò wá mọ́ ń bẹ́ nìkan o gbogbo ẹ̀yin àfáà tẹ́ jẹ́ gidi tẹ́ jẹ́ olóríire alálùbáríkà tọ́gbà fọlọ́run tọ́gbà tọ́tẹ̀lá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni ìkẹ́ni ọ̀la ẹni yìí ẹni tí ó gbà wálẹ̀ lọ́jọ́ gbèdé àlìkíámà orúkọ tí yìí wọ́n ń bàjẹ́ ju tiwọn gan lọ torí pé àwọn làákàyè ọlọ́gbọ́n olóye àwọn máa wò wípé bí ọ̀bọ wa jẹ́ bákan náà ni eléyìí tí ń dà lúrú yìí tí ń dẹ̀ ẹ̀sìn rú yìí tí ń dàrin àwọn mùsùlùmí rú yìí tí ń gbé tí ń lo mọ́ńbàrí lọ́nà tí ọ̀tọ̀ yìí tí wọ́n sì buwọ́dì kẹ́ tí wọ́n sì ń wòran tí wọ́n ń wò níran yóò tún lọ pé àwọn àáfàá bíi ẹgbẹ́ rẹ̀ náà wá yóò tún mọ lérí ogun lérí ọ̀tẹ̀ lórí mọ́ńbàrí ṣé tí wọ́n ṣe mọ́ńbàrí fún nìyẹn ṣé bá a rí tàwọn ìlú mi bí wọ́n ṣe ń lò ṣé bá a rí ẹ̀kọ́ tá a mọ rí kọ́ńbẹ́ lóòjọ́ Jímọ̀ lóòjọ́ débi pé ẹlòmíì àpáàtì fún mọ́ṣáláṣí tó ti ń kírun tó gbọ́ òtúbà ń bẹ̀ yóò tún tẹ̀ sí mọ́ṣáláṣí tó nífẹ̀ẹ́ sí tó máa gbọ́ òtúbà àwọn míì yóò tún máa gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì tó dẹ̀ ń ro rere mú jáde ń bẹ̀ tó rere mú lò ń bẹ̀ lèmi fi ń pariwo ni mo fi ń pariwo ẹ dẹ̀ rí wípé ní tí gbogbo èèyàn bá ń tẹnu mọ́ wípé lágbájá ṣe sùúrù lágbájá bun rẹ̀ ń sùúrù tí ọkùnrin ń ké tóbìnrin ń ké táwọn ọmọdé ń ké táwọn àgbàlagbà ń ké táwọn àfáà ń ké tó fi wá mọ̀ wá tá a pera wa láàfà ìgàn tá ìsọmọ kéwú tá a fi ń pariwo wípé ẹ tẹ́ jẹ́jẹ́ ẹ má bẹ̀sìn Islam yìí jẹ́ ẹ má torí pé ń bára yín jẹ́ wá sọ ẹ̀sìn Islam yìí di nǹkan míì ẹ má torí pé kùn sínú bẹ láàrin ara yín ẹ wá sórí mọ́ńbàrí di tí wọ́n ṣe ń bẹ̀ kẹ́ mọ́ pété ìjà kẹ́ mọ́ pété ogun bẹ̀ kẹ́ mọ́ lérí ìjà kẹ́ mọ́ lérí ogun kẹ́ mọ́ yẹ̀yí odidi ọba àlú ni ló mú kírùmí náà lè dìde wípé ẹnìkan kọ́lẹ̀ lẹ̀sìn Islam ẹ dẹ̀ rí i pé ìgbà mo wọ́kọ́ dìde tí mo ta ko àáfàá kan borí dídán báyìí nílùú bóyá Abẹ́òkúta lọ́wà ni wọ́n ń pè láàfáà Lẹ́gbàá òun náà alìsú náà wọ́n pè èmi ò wá mọ bó ṣe fẹ́ rí o ìmọ̀ bó ṣe fẹ́ jẹ́ o ibo ni wọ́n ń bá ẹ̀sìn yìí gan lọ òun kàn dìde ọkàn sọ̀rọ̀ anyhow ọkàn sọ̀rọ̀ bó ṣe wù ú débi pé àwọn èèyàn tiẹ̀ ti yọ humanity kúrò ní ọ̀rọ̀ tiwọn ẹ̀sìn yìí lásán sọ́ ni
kò sí ntọ́kàn wá ń bẹ̀, kò sí ntọ́kàn ọmọlúàbí ń bẹ̀, kò sí ntọ́kàn ìjẹ́nìyàn ń bẹ̀, tó wá jẹ́ wípé ẹ̀sìn Islam tẹ́ fi ń ròyìn Ànábì sallallahu alaihi wasallam, ìwà rere tẹ́ fi ń ròyìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ẹ̀yin wá sọ gbogbo kinní yìí nù. Ló fi wá gbé fídíò jáde fún mi gbà yẹn pé ẹni tí èèbá ṣàfà kò gbọdọ̀ dá sẹ́sìn Islam mú ní bo ìbájọ́ ń kírun ni. Ṣé báwa là ń tò lẹ́yìn yín lẹ́yìn fi ń ga apá sókè pé ìmáàmù níyín? Tí gbogbo ọba ṣe mítìn tá a tò sẹ́yìn yín mọ́ tó ń kálukú ń kírun yàrá ẹ̀ mọ̀ tẹ́ wọn. Dẹ́ wo gbá kòró, ẹ wo ìgbà kòró tíjọba gangan pàṣẹ kó ń kálukú ọmọ gbélé rẹ̀ kírun, kó ń kálukú ọmọ gbélé rẹ̀ ṣe chọ́ọ̀chì, kó ń kálukú ọmọ gbélé rẹ̀ ṣe ojúbọ tí wọ́n bá ń ṣe àdúrà àwọn oníṣẹ̀ṣe, kó ń kálukú ọmọ gbélé rẹ̀ máa sin lọ́hùn bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kò sí aburú kankan tó ṣẹlẹ̀. Ní làwọn fi ń pariwo fún yín pé ẹ tẹ̀ jẹ́jẹ́, ẹ̀yin àfáà alákatakítí yìí, ẹ̀yin lèmọ́mọ́ alákatakítí, ẹ tẹ̀ jẹ́jẹ́. Mo wá fẹ́ fi àṣírí kan wá. Ẹ rí wípé èmi ò ń gbèsà wá, mi kì í gbèsà wá o. Tí bá ń kìlọ̀ fún yàn, tí mò ń kìlọ̀ fún yàn, tí mò ń pariwo fún, pàápàá jùlọ àwọn tó já aṣáájú wa nọ́ọ̀sì yìí, nọ́ọ̀sì Islam, nọ́ọ̀sì Christianity, nọ́ọ̀sì oníṣẹ̀ṣe, àwọn tí wọ́n jẹ́ ọ̀gá lọ́gá ń bẹ̀, a ní máa wòye ìran torí ilẹ̀ Yorùbá lẹ́wà. A lè torí pé àìsè Christian àti oníṣẹ̀ṣe ká máa wò kẹ́ máa tẹ́ báṣubàṣu. A lè sì lè torí pé mùsùlùmí ni wá. Káwọn àfáà kan ó dúró, káàfáà kan ó dúró kó máa ba ilẹ̀ Yorùbá yìí jẹ́ látàrí wípé táwọn jẹ táwọn mu làwọn ń wá. Èyí ipò ìmáàmù sí wa lè di do or die. Ipò ẹ̀sìn oyè ẹ̀sìn ṣe lè di agídí. Tí wọ́n bá fi ọ́ jẹ́ tán láwọn ọ̀fẹ́ ọmọ ó kó ń bẹ̀ fún wọn. Gbàdé ìpàṣẹ tí è pé do or die ni. Kọ̀lọ́nà tó gbàdé bẹ́ẹ̀. Bọ́nà tó gbàdé bẹ́ẹ̀ bá mọ́, tí ò sẹ́rù ń bẹ̀, tí ò sí jìbìtì ń bẹ̀, ẹjọ́ sọ ẹjọ́ sọ láàrin ara yín náà ni. Ẹ sì fẹ́nu ẹ̀ ti síbì kan. Mo wá fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi ká lọ gẹ́gẹ́ bí n tí mo sọ fún wa wípé tí bàtà bá ń dún àdójù ó ṣe tán tó fẹ́ ya. Tí bàtà bá ti ń dún àdójù, tí ń dún fatafata, tí ń dún extraordinarily, ó kù pétéré báyìí tẹ́gbọ́ tí ó ya. Ẹ rí i pé ti mufti ìlú wo tí mò ń pariwo fún, tí mò ń ké tí ọ̀gbọ́, tí mò ń ṣe fídíò fún gbogbogbà òun pẹ̀lú ọba Olúwo, ẹ̀sìn mufti lọ́kọ́ yọ báyìí. Tolúwo náà sì ń bẹ́ẹ̀ ọjọ́ yọ papọ̀ ní, ṣùgbọ́n ìwọ̀nba ní titolúwo ń bẹ, mufti ló forí rọ báyìí. Ojú ti mufti ìlú wo pátápátá, ojú tì í, ẹnu tì í, ẹsẹ̀ rẹ̀ wọ́lẹ̀ gẹ́rẹ́gẹ́. Ẹ rí wípé wọ́n ti mú wálẹ̀ báyìí. Àwọn ìjọ ìgbìmọ̀ àwọn àfáà ńláńlá jàǹkànjàǹkàn, àwọn ìmáàmù ńláńlá jàǹkànjàǹkàn, àwọn olórí ẹ̀sìn ńláńlá jàǹkànjàǹkàn ńlẹ̀ Yorùbá tí wọ́n kóra wọn jọ kó tó bírù mi, kó tó bí mufti ìlú wo. Wọ́n ti rọ̀ ńlẹ̀, wọ́n ti gbé láwàní tẹ́ láwọn dé tí Olúwo lòún wé fún. Olúwo ní àwé láwàní fún yàn nílẹ̀ mùsùlùmí nílẹ̀ Yorùbá. Yọ̀wọ̀ adóńdó pàfà lòun, ẹni tí wọ́n ti ròyìn oríṣiríṣi nǹkan pẹ̀lú ẹ̀, lẹ́ni tó gbé jáde fúnra ẹ̀. Ibi títí ń wé ẹrù, bínú tírè ló gbé sínú, bíbórí igi kan ló gbé sí, títí ń wé ẹrù. Ẹbẹ́ ti mọ ẹrù tí ń rù fi tó sì tún ṣe fídíò tó pọ́sì ẹ̀ jáde. Ìwọ́ wá kúnlẹ̀ wọn ajú ìwọ́ wá wí ẹ láwàní. Ṣé àáfàá náà láwà pẹ̀lú àwọn yẹn? Ṣé àáfàá láwà pẹ̀lú àwọn yẹn? Ilé mẹ́mí pariwo mi ò kú kéwú, n ò lè jẹ ìmáàmù, ì lè jẹ làdání. Ẹ̀wà nìyẹn ń sin báyìí, ìmọ̀ kéwú yẹn sáfà mi èso ọmọ kéwú, sáwà nípò ìmáàmù mo fẹ́ dùn ni, ṣùgbọ́n kẹ́yìn má bàa ṣubú ni nàá. Ẹni tọ́lọ́run ti gbé débẹ̀ yẹn, bóyá ìsọ̀lẹ̀rú náà lẹ́fi débẹ̀ ni. Tẹ́ bá mọ̀ wá wù, tẹ́ mẹ̀bẹ́ bẹ́ẹ̀, wọ́n ṣeéṣe kí wọ́n fún yín pé ẹ lọ́dún 5 bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀, àbí kí wọ́n gbà fún yín pé tọ̀ ẹ fi kalẹ̀. Ló nú wàyí náà ni ìwà tẹ́ wá fi ń ròyìn Ànábì tẹ́yìn wá sọ wàyí nù. Bóòlù lálá wá rí yẹn sí. Mo fẹ́ kẹ́ tẹ̀lé mi ká lọ. Ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọdẹ. Àwọn tó yẹ kó tún tọ́ sọ́nà, ẹ wá wo àwọn yẹn gangan, ṣé wọ́n ríra wọn tọ́ sọ́nà débi pé wọ́n tọ́ ẹni tó ti wọgbó, wọ́n tó ń ga sọ́nà. Ibi arúgbó bá ti ń wọ̀gbẹ́ ń bi ẹ̀yìn mẹ́sìn Ìsìláàmù. Àwọn tẹ́lá àti ń ṣe bọ̀ tipẹ́tipẹ́ tẹ́ ń rọ́rí wọgbó. Ẹwà nìyẹn ń sìn yìí tí èyí tó wá jẹ́ kékeré tí ń lọ dun tí agbára rẹ̀ ọ̀ká, ọ̀nà wọn fẹ́ fi gbà tọ́lù yẹn sọ́nà.
tẹ́gbó kò parun nìyẹn ń ló mú kémi ìyọ́mọ pariwo èmi ò fẹ́ parun fún wọn torí pé mùsùlùmí ni wọ́n bóyá èèkan ọba bọ́ sí omi ò bọ́ sí i bí ẹ bá sọmọ ìlú tè sọmọ ìdílé fi nǹkan wọn lẹ̀ fún wọn ẹnu wọn bá tọ́láwọn tọ́lọ́ ńlọ jẹ́ mbẹ́ ló ti jẹ́ ẹ ní wọ́n jẹ́ odojútì ò tó filẹ̀ ẹ tẹ̀lé mi ká lọ kẹ wá lọ gbọ́ wá sí lẹ́nu àfáà ńláńlá jàǹkàn lẹ́nu ẹni re àfáà lálùbáríkà àwọn tí wọ́n mọ ti ń lọ tí wọ́n ka àlùkùránì tí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ tí wọ́n ka àdìtì tí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ tí wọ́n wá fẹ́ táwọn fi ń ṣèwàwù tí wọ́n mú un lò yàtọ̀ fáwọn tó kà á tí wọn ò ká lákàdájú gan tí wọn ò mú un lò lọ́nà rere ẹ jẹ́ ká lọ gbọ́n tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. Allahumma salli ala sayyidina Muhammadin al-fatih wal khatim wa ala alihi haqqa qadrihi wa miqdaril azim. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó jí wá sí ayé ní àárọ̀ títí òní, ọba tí ó jí wá sínú ìdùnnú, ọba tó jí wá pẹ̀lú àlàáfíà ara. Àbí Ọlọ́run ọba subhanahu wa ta'ala kó má sá ṣe àlékún àánú àti àránṣẹ́ rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. Wala hawla wala quwwata illa billah. Atọrọ àlékún ẹ̀yìn ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Olùwàkúbà alẹ́ Ànábì kún ní ìkẹ́ àwọn ìyàwó àwọn ọmọ àwọn sàhábà. Olùwàkúbà kẹ́ gbogbo wọn ní àpapọ̀. À ń kí gbogbo wa ní àgbáyé pẹ̀lú gbólóhùn tí ó fi ń ní àlùbáríkà jùlọ, gbólóhùn tí ó fi ń ní iyì jùlọ, gbólóhùn tó fi ń ní àpọ́nlé jùlọ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ẹ dákun gbogbo àwa tí a bá ti ń wọlé, kíní kan náà ni mo fẹ́ kẹ́ máa bá mi ṣe, ẹ jọ̀ọ́ ẹ bá mi share kẹ́ tó máa wò lọ, òun náà ni kẹ́ ti bá mi share. Mo fẹ́ kí ọ̀rọ̀ yìí ó dé ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, pàtàkì jùlọ àwọn àáfàá wa, àwọn onímímọ̀ lágbàáyé tí wọ́n mọ̀ nípa òfin ẹ̀sìn lórí ìṣesí kọ̀ọ̀kan. A fẹ́ kí ọ̀rọ̀ yìí ó dé ọ̀dọ̀ wọn, kí wọ́n come to our aid ní ìlú Ògbómọ̀ṣọ́, because Yorùbá sọ wípé kò tó nǹkan fìlà mọ̀lẹ́kù pẹ́ kí à ń wo ọ̀rọ̀ yìí ní òwe ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, but lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí ó ti fẹ́ máa láàárọ̀ nínú. Kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ, màá fẹ́ kí ẹ gbọ́ n tó gbé mi jáde gangan tó tún wá jẹ́ kí n pe àwọn onímímọ̀ lágbàáyé nílẹ̀, pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá tá a wà yìí, wípé kí ni kí wọ́n bá wa rí sí ọ̀rọ̀ yìí, kí oníkálùkù náà ó sì jáde kí wọ́n sọ òye àti ojú tó máa fi ń wo ọ̀rọ̀ yìí. Mo fẹ́ kí ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni tó fẹ́ sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí orí mímbàrí kútúbà ni wọ́n ti ń sọ̀rọ̀, wọ́n ṣe kútúbà níjọ́ Jímọ̀ ni o. Orí mímbàrí ni wọ́n wà tó jẹ́ mímbàrí ti ìlú, kìí ṣe mímbàrí agbolé, kìí ṣe mímbàrí àdúgbò, mímbàrí ìlú. Orí ẹ̀ ní ẹni ìyẹn wà tó ti wá ń ṣe irú kútúbà yìí. Ẹ wá bá mi gbọ́ kútúbà náà kí má bàa sọ̀rọ̀ púpọ̀, so máa padà wá máa play rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan láti máa mú àwọn ọ̀rọ̀ jáde nínú ẹ̀, but máa kọ́kọ́ fẹ́ kí n fílẹ̀ náà kí gbogbo àwọn èèyàn ó bá mi gbọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share rẹ̀ púpọ̀, mo fẹ́ kí ọ̀rọ̀ yìí kó jáde púpọ̀ dáadáa. Ìmáàmù tó ṣe nǹkan ní federal tí ẹ̀rọ ṣe sí wa tí wọ́n mọ̀ wá tẹ́lẹ̀ tá a mọ̀ wá. Ẹ ti gbọ́ àfáà yẹn sọ wípé kinní kan lọ̀rọ̀ máàmù wà, ìmáàmù tí wọ́n ṣe nǹkan ní federal tí wọ́n ránṣẹ́ sí wa, ta ló mọ̀ wá, ta ló mọ̀ kò ló wá lọ́yọ̀ọ́, ẹjọ́ máa bá a lọ. Báwo ti ẹ̀tọ́ tó lọ lọ fún ìdánwò nífẹ̀ẹ́ rẹ̀ inú ẹ̀ tí ì ṣẹlẹ̀ yìí àìní àwọn ìdánwò ní national mosque ẹ̀yìn ìdánwò ní àìní sẹ́kọ̀ọ́ ìdánwò ní orí ìgbàwọ́ ìṣòro wúrà yìí. Mo fi kinní yẹn hàn, mo fi fídíò yẹn, mo ṣe àfihàn fídíò yẹn nítorí káwọn èèyàn ò lè bá a rí pé orí mímbàrí ìlú òun ló ti ń sọ̀rọ̀, mímbàrí Ògbómọ̀ṣọ́. Gbogbo àwa tá a bá ń fọ́lò mímbàrí yẹn á ti rí i pé orí mímbàrí ìlú Ògbómọ̀ṣọ́ òun ni ẹni tí ń sọ̀rọ̀ yìí, òun ni ó ti ń sọ̀rọ̀. Màá tún fídíò yẹn màá tún gbé wá nísìnyí kẹ́ ẹ rí i dáadáa. Mi ò bá bí mo ṣe lè tàgẹ̀ sórí kí lorúkọ ẹ̀ fídíò tí mò ń ṣe ni, ṣùgbọ́n màá tún kẹ́ ẹ tún lè rí i dáadáa, ẹ gbọ́. Governor of Zamfara State, Abdulaziz Yari, ló yóò pẹ́ tì lónìí wa. Wọ́n lè
mi ò tiẹ̀ jọ sọ̀rọ̀ ó ní kò lásán ìdílé sọ̀tù àwọn ìjọba ní lọ́wọ́ ẹgbẹ́ kò jẹ́ ìgbà kan lọ́wọ́ ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì yẹn ló ṣe bó ṣe ń ṣe ibi tí a wà new site ní so kò kí ń sábà sí nẹ́tíwọ́ọ̀kì níbẹ̀ èyí pé mi ò kí ń sábà ṣe kí lórúkọ ẹ̀ gan live program níta gbangba so mo ní láti máa wá ibi tí service wà káàkiri because ìgbà tí fídíò yẹn dọ́dọ̀ mi láàárọ̀ yìí mo wò pé kò gbọ́dọ̀ jẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí àwọn èèyàn ń fojú onímọ̀ wò òun lẹni tí ń sọ ọ̀rọ̀ yìí kò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ irú mọ́sálásí tí àwọn èèyàn ń fojú wò tó sì ń fẹnu sọ pé mọ́sálásí yìí o mọ́sálásí àwọn alùsúnnà ni o ìtorí pé àfa yẹn gbé súnnà dógbómọ̀ṣọ́ nígbà tó gbé tawhid tó dógbómọ̀ṣọ́ nígbà tí ń preach taqwallah lógbómọ̀ṣọ́ ńlá àwọn èèyàn fi ń hate ẹ̀ mo wá fẹ́ káwọn yẹn wò pé ṣé tawhid ṣé taqwallah iná ni wọ́n sì ń preach nínú masjid yìí ẹ máa gbọ́ síwájú nso. Ṣé jẹ́ máa gbọ́ ariwo àwọn audience ṣé ẹ gbọ́ ariwo àwọn tí wọ́n ní kó máa gbọ́ kútúbà ní mọ́sálásí tó ń pè ní mọ́sálásí àwọn alùsúnnà ẹ gbọ́ ariwo lórí kútúbà wọ́n ṣe kútúbà lọ́wọ́ ẹ gbọ́ ariwo yẹn ẹ jẹ́ kí n máa gbọ́ lọ. ọ̀rọ̀ ṣẹ́gun lè bẹ́ẹ̀ wú àní àwọn fún ọ̀tọ́ ọ̀rọ̀ fún yín náà ṣé ẹ rí i pé Jímọ̀ náà wà. Ṣé ẹ rí i pé Jímọ̀ ni wọ́n wà kò ń ṣe pé wọ́n kàn ń sọ̀rọ̀ wọ́n ń ṣe lecture lásán kọ́ o wọ́n ń ṣe kútúbà lórí mímbàr táwọn èèyàn jókòó wọn tí ì kírun táwọn tó ìgbà tó ń jẹ́ nígbà àwọn kírun táwọn iná kọ́ àwọn wọn tí ì kírun o kútúbà gbogbo tí bàbá yẹn ń sọ yẹn kútúbà náà ni wọ́n ń ṣeun ẹ̀dẹ̀ rí ìṣesí àwọn èèyàn pẹ̀lú pé kí ni bí wọ́n ṣe ń pariwo níbi tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ti ní kódà tí ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí bá ń sọ̀rọ̀ tí wọ́n wá sọ fún wípé kó dákẹ́ ìwọ tó ní kó dákẹ́ ngan ìwọ gan ti ṣàṣìṣe fákọ̀dé làgàwọ̀tà ìwọ gangan ó ti ṣàṣìṣe pé ó ní kéèyàn ó dákẹ́ which means èèyàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbà tí wọ́n bá ń ṣe khutba lọ́wọ́ ní ọjọ́ Juma òfin ẹ̀sìn nìyẹn ẹ wá wò ó nísìnyí àwọn tí wọ́n láwọn ń polongo ẹ̀sìn àwọn tí wọ́n láwọn gbé súnà lọ́wọ́ lánàá tó gbọ́mọ̀ sọ kíbò sí wọn lánàá ẹ wo ibo ni wọ́n wá sọ súnà yẹn sí lónìí ibo ni wọ́n sọ ìmánì àwọn àná ibo ni wọ́n sọ sí lónìí àwa yìí ò hate anybody hate ẹnì kankan ṣùgbọ́n tó bá jẹ́ òdodo a máa ń fẹ́ káwọn èèyàn ṣe kíni káwọn èèyàn ó gbọ́ ẹ jẹ́ ká gbọ́ nso níwájú ó sì kù díẹ̀. ẹgbẹ̀rẹ̀ tó wà bá fi lẹ̀ orí ní òfin mọ̀gá ṣọwọ́ ṣe kílẹ̀kílẹ̀ wà ńlá ẹgbẹ́ ìṣẹ́jẹ́ kílẹ̀ ẹgbẹ́ ṣé ẹ gbọ́rọ̀ yẹn ó ní ẹwà yóò bí a ń yọ jìgá ó wá lórí wọn ò pé ìgbà táwọn èèyàn wá pariwo ó wá lóhùn ká ń tóhùn bá sọ orí ta ni ò pé la ilaha illallah èmi ò lérò wípé ibi tí wọ́n sọ̀kù sí yẹn ní oko yẹn lọ lérò bẹ́ẹ̀ àìsí ọ̀yájú fa kì í sí ọ̀yájú àdẹ̀ kì í ṣe alárìnfín ọmọ ọ̀rọ̀ bàbá yìí nígbà tí mo fìṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe live program tí mo fi ń tú àṣírí ọ̀rọ̀ tí ń bẹ nídìí ọ̀rọ̀ imamship ìlú Ògbómọ̀ṣọ́ yìí mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá yẹn àwọn yẹn sọ pé àgbàlagbà lẹ́ni yẹn àgbàlagbà ni wọ́n ẹ bá ṣe kí lórúkọ ẹ bá máa pí ọ̀rọ̀ wọn sọ wọ́n ti bí àwọn ọmọ tó pọ̀ wọ́n ti ní mímọ̀ gidi gan ni kíní kan mo ní mi ò yẹpẹrẹ wọn ṣùgbọ́n tí ń bẹ ìwà tí ń bẹ lára wọn òun là ń ṣàlàyé fáwọn èèyàn ẹ wá gbọ́n tí ẹni táwọn èèyàn ń pè ní àgbàlagbà ẹni tí wọ́n ń pè ní onímímọ̀ ẹni tá à ń fojú onísúnnà wò ẹ má bínú jama network ẹni tí à ń fi ojú onímímọ̀ wò ẹgbọ́n tó wí ó ní orí yín ò pé orí àwọn àwo ẹni tó jí ọba àlú tí ìmáàmù yìí lọ kó ọ̀rọ̀ bá tí ó wá fẹ́ bá wọn yanjú ọ̀rọ̀ tó dáa náà step aside ká fi rí ọ̀rọ̀ yìí yanjú ìnìyẹn wá ń sọ nínú ẹnu ara tiẹ̀ wípé kí ni ẹ wá lẹ fẹ́ yọ bí ẹni yọ jìgá orí yín ò pé àwọn èèyàn wá pariwo pé
ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí pọ̀ ní ààyè ibi tẹ́ ẹ sọ yìí ó wá ní mo kápá tí mo bá sọ. Ilé ó jẹ́ máa sọ wípé èmi ò lérò wípé bàbá kábíyèsí ní ń bá wí. Ìlérò wípé ibi tẹ́mi ro kan lọ àti àwọn tí wọ́n pariwo ha nígbà tí wọ́n gbọ́rọ̀ tó sọ yẹn ibi táwọn ro kan lọ ìlérò wípé ibẹ̀ lòun ro kan lọ. Torí pé kí ni Islam tó ní kálukú wá jọ gbé dání kò ní kárí àwọn ọlọ́lá nínú ìlú àwọn ọba ìlú Islam ò ní kárí wọn fín o. Islam ò sì tò wọ́n sí ipò tó yẹpẹrẹ. Ẹ̀gbọ́n tó ló wá sọ ni Olúwa ní àti ńlọ́ha wà tí ò ṣe dáadáa nẹ́tíwọ́ọ̀kì yẹn má bínú ẹjọ́. Olúwa ní àti ńlọ́ha ẹ tẹ̀lé Ọlọ́run ẹ tẹ̀lé òjíṣẹ́ àtàwọn tá a fi ṣe aláṣẹ lórí yín. Ǹjọ́ wá lè wá jẹ́ àwọn tí a fi ṣe aláṣẹ lórí wa tí Olúwa ní ká tẹ̀lé òun ìní bàbá yẹn wá yanu sọ wípé orí yín ò pé tí jàmá kígbe ha tó wá ní mo kápá tí mo bá sọ lórí mímbà lórí kútúbà. Ṣé kútúbà kọ́lá Allahu nìyẹn? Ṣé ọ̀rọ̀ kọ́lá Rasulu nìyẹn? Ẹ̀jẹ̀ ń jẹ́ ó parí ẹ̀ ẹni ó bá bẹ̀rẹ̀ náà ni ó tán. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ parí. Ṣé ẹ gbọ́? Mo ká tí mo bá sọ kí ni wàhálà? Ẹ kà lóòótọ́ mo mọ̀ pé ẹ kà mo mọ̀ pé ẹ kà. Ẹ kà dáadáa. Ẹ kà dáadáa. Àyè tí wọ́n ní àyè ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Ntẹ́mi rò iná ni mo pa àwọn jàmá yín rò. Tí wọ́n fi kíbò sí ipe ha kẹ́ tó ní ẹ̀ka ń tẹ́ ẹ bá sọ. Àyẹ̀ká náà ṣe bẹ́ẹ̀ lánàá. Ẹ ṣe bẹ́ẹ̀ lánàá. Bàbá yìí ẹ ṣe bẹ́ẹ̀ lánàá. Àná tí mò ń sọ kìí ṣe àná yesterday. Àná ìgbà kábíyèsí àná ni. Ẹ sì máa ń tójú yín rí pẹ̀lú ẹ sì máa ń tó nù yín. Tó nu generation. Ẹ má bínú ẹ dákun ẹ̀yin ẹ ṣe sùúrù fún mi ní o network yẹn ò ṣe dáadáa o. Tó bá ti kú díẹ̀ máa tún gbé káàkiri láti fi wá ibi tí kọ́lọ̀ kó ṣàánú. Ẹ máa ń tí ń tẹ́ ẹ ṣe lánàá nígbà tẹ́ ẹ ṣeun irú ń tẹ́ ẹ lé ẹ̀ka ń tẹ́ ẹ bá ṣeun ẹ̀ka lánàá náà ẹ dẹ̀ máa ń tí ń tẹ́ ẹ káwọn nù yín ẹ dẹ̀ máa ń tó nu ìrandíran yín ẹ máa ń tó nu ẹ sì máa ń tí ó tún nù wọ́n kì í nù wọ́n tán. Kí nígbà tẹ́yìn bá lè máa fẹnu sọ̀rọ̀ aburú sí ẹni tó bá jí ọlá táyé wá ń sọ pé káwà ó má fẹnu aburú sọ̀rọ̀ sẹ́yìn. Yorùbá ní igbá tá a bá fi wín kàn la fi ń san. Zimma wa zanka bima wa zanka zimma wa zanka kama wa zanka bima wa zanka bihi fazinihu. Ìgbà tí wọ́n bá fi wọ́n nǹkan fún ọ iná ní kí wọ́n náà fi wọ́n fún wọn. Gẹ́gẹ́ bí wọ́n bá ṣe wọ́n fún ọ ní kí wọ́n náà ṣe wọ́n fún wọn. But a pọn ọdún orílẹ̀ àwa ó pọn ọjọ́ orílẹ̀ mímọ̀ kọ́ ọ̀rọ̀ mímọ̀ kọ́ là ń sọ yìí a ti sọ wípé èyí ọ̀rọ̀ ọjọ́ mi ìtún nìyẹn jẹ́ ń filẹ̀ ọ̀rọ̀ mímọ̀ kọ́ là ń sọ yìí ṣùgbọ́n a pọn ọjọ́ orílẹ̀ wípé ó ṣeé ṣe pẹ̀lú ọjọ́ orí yín kẹ́ ẹ ti bí ẹni tó tó irú àwa yìí náà bí lọ́mọ àwa nípàdé àwọn tẹ́yìn bí lọ́mọ tí wọ́n tó irú àwa yìí bí kálárì wọn fín àpọ́nlé tí wọ́n àyẹn láàfún yín ọwọ́ tí wọ́n àyẹn la wò lára yín kì í sọ̀rọ̀ mímọ̀ torí tó wáyé pọ́rọ̀ mímọ̀ ni akíramọ́kànlá àjọ dàálẹ̀ àjọ túnṣà àjọ dàálẹ̀ aṣoṣì ni wàláhì àjọ tún nílùú Ògbómọ̀ṣọ́ yìí o ní tí mímọ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ lónìí yìí o aksam to billah èmi pẹ̀lú yín bàbá tí ń sọ̀rọ̀ yẹn èmi pẹ̀lú yín mi ò kí ń bá ọmọ kéwà àwọn àgbàlagbà ni mí ṣùgbọ́n kí ni wàláhì àjọ dàálẹ̀ àjọ túnṣà tó bá jọrọ mímọ̀ lálá afẹ́ treat o ẹ̀gbọ́n ẹ̀yin tẹ́ ń kí àwọn èèyàn mọ̀ pé àwọn onísùnà mo ní àwọn onísùnà wọ ẹ̀sìn mi àwọn òpùrọ́ tí ń tàn yín jẹ bàbá mi almudir Sheikh Badruddin Abdulsalam ọlá kọ́lọ̀ kó bá mi ṣe àlékún ìkẹ́ bàbá náà lálkìyàmà ọlọ́run mọ̀ dàmá Abdulsalam rú bàbá ń sọ
tí n bá mọ̀ wípé ọ̀rọ̀ yìí ó jáde ni èyí ní dákọ̀ àfà tó sọ èyí ní dákọ̀ rẹ̀ ó dà náà ẹ jẹ́ ń pẹ́lẹ̀ bàbá yẹn ṣe sùúrù bàbá tí mò ń gbọ́ tí mò ń wo fídíò wọn tí mò ń jẹ́ kí gbogbo ayé máa gbọ́ yìí ẹ sọ fún bàbá náà kó ṣe sùúrù alóyún ọ̀rọ̀ tá a bá ní ká bí wàláhì nǹkan ó bàjẹ́ àdẹ̀fẹ́ kí nǹkan ó bàjẹ́ torí ọmọ onílù ni wá wọ́n dẹ̀ ní ó ń lu èéfẹ́ kó tú ṣe bá a gbọ́ lẹ́nu àwọn tí wọ́n gbọ́ lẹ́nu tiyín náà nínú àwọn àáfàá nínú àwọn àáfàá tó ń sọ wípé nígbà tẹ́ ẹ fi ń ṣiṣẹ́ ìjọba nílẹ̀ Haúsá ìyẹn bàbá tí mò ń gbọ́rọ̀ rẹ̀ yìí tí mo gbọ́rọ̀ rẹ̀ wá yìí bàbá yìí wọ́n nígbà tẹ́ ẹ ń ṣiṣẹ́ ìjọba wọ́n lẹ́yìn mẹ́ta lẹ wà ní ẹnu iṣẹ́ nígbà náà wọ́n lẹ́ni àìpé bóyá ẹ̀yin nìkan ni mùsùlùmí nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wípé ẹni àkọ́kọ́ ó wá lọ ó lóun gba ìpè ó fi lọ ìlú wọn ó lọ ń jí sí Ọlọ́run ìgbà tí ó fi dé wá bá yín ó gbé mọ́tò ńláńlá wá wípé mo gba ìpè èyí pé Ọlọ́run pè mí ó dájọ́ lẹ̀ ó kó jọjọ ó wá lọ ìgbà tí ó fi dé Ọlọ́run ti dá a lọ́lá ìyún lẹ́nìkejì rẹ̀ rí òun náà wá sọ pé òun náà gba ìpè òun náà lọ Ọlọ́run dóhun náà lọ́lá wọ́n ní ìyẹn lẹ́yìn náà fi wá nígbà tó kàn yín nínú ilé yín tẹ́ ní ẹ̀yin náà ẹ fẹ́ lọ di ìmáàmù ìfẹ́ sọ̀rọ̀ wàláhì mi ò fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀ ń ti ọwọ́ bọ̀ wá lẹ́nu ìfẹ́ mo fẹ́ gbé kalẹ̀ ìmáàmù ọ̀hún lẹ́yìn náà lẹ́ fẹ́ dì tó jẹ́ wálé tẹ́ wá bẹ̀rẹ̀ tẹ̀fsíìrù nínú ilé yín ó sì kàn yín lóòótọ́ wọ́n mú yín lọ sáàfin wọ́n mú yín lọ ààfin lóòótọ́ wàláhì mi ò fẹ́ sọ̀rọ̀ à ń tijú àwọn èèyàn tó pọ̀ lára yín oh God à ń tijú àwọn èèyàn tó pọ̀ lára yín wàláhì àfẹ́ sọ̀rọ̀ ẹ má tọ́ bọ̀ wá lẹ́nu bọ́jú orí wa ti mọ ìyá wa náà mọ̀ nǹkan díẹ̀ oh God káì ó dáa náà ẹ jẹ́ n tún pẹ́ lẹ̀ ìmáàmù ọ̀hún ẹ̀rí di ó ló jẹ́ ẹ̀bẹ̀rẹ̀ tẹ̀fsírì agboolé o tẹ̀dẹ̀ ń fi súnà tán àwọn èèyàn ló fi jáde pé innamal a'malu binniyat gbogbo iṣẹ́ tó o bá fẹ́ ṣe láyé ọmọ ìyá mi jẹ́ káníyàn rẹ̀ ó dáa àníyàn gangan òun náà ni ẹ̀mí iṣẹ́ báníyàn ò bá ti dáa iṣẹ́ tíyàn bá ṣe kò sí bí iṣẹ́ ọ̀hún ṣe lè wù kó dáa tó wàláhì iṣẹ́ yẹn ò ní lẹ́mìí òkú iṣẹ́ ni èyí ò dọ́dọ̀ Ọlọ́run ò ní kíyàn kú iṣẹ́ kò ní kíyàn káàbọ̀ kò ní kíyàn káre ẹ jẹ́ káníyàn yín ó dáa níyàn yín ò dáa tẹ́ ẹ fi wálé tẹ́ ẹ fi lé ẹ fẹ́ wá du imam àníyàn yín ò dáa àníyàn ọlá lẹ bá wá káì Ọlọ́run wá hánà rẹ̀ fún lóòótọ́ lẹ lẹ́tọ̀ọ́ sí i àmọ́ Ọlọ́run hánà rẹ̀ fún yín pé bóyá tó o bá ṣe é pẹ̀lú àníyàn tó o bá wá yìí ó kàn kírun fáwọn ẹ̀ ní ọdún tó o bá fi kí ni èmi Ọlọ́run ò ní tẹ́wọ́ gbàrún náà Ọlọ́run ò sì fẹ́ dàrún àwọn èèyàn rẹ̀ nù l'Ógbómọ̀ṣọ́ nígbà tí yín lólúwọ̀ ò ṣe jẹ́ ẹ débẹ̀ àyìn ìfẹ́ sọ̀rọ̀ la ilaha illallah ok ó dáná ẹ̀jẹ̀ ń tún pẹ́ lẹ̀ ẹ̀gbọ́n tá ànábì sọ ni ànábì ní àwọn mẹ́ta kan ń bẹ wọ́n dé ọ̀dọ̀ Ọlọ́run ọba ń dọ̀gbìn dàkíyàmà olúwo wà ní ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí iná lọ̀rọ̀ yín tọ́ sí ẹ máa lọ́nu iná àwọn àmọ́ sọ pé Ọlọ́run bó lọ̀rọ̀ àwọn ṣe tọ́ sí náà àwọn sàbẹ̀wò pé àwọn mélòó àwọn àwo ni àwọn èèyàn ànábì ní olówó àkọ́kọ́ ni olówó tó ní owó lọ́wọ́ Buhari àti gbogbo ayé mọ̀ pé ó ní owó lọ́wọ́ tó dẹ̀ ná owó ẹ̀ sí tọlọ́hun tí gbogbo ayé mọ̀ pé iṣẹ́ lágbájá ń ṣe yìí tọlọ́hun ní náwó yẹn sí ẹni àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì níbẹ̀ ni onímímọ̀ tí gbogbo ayé gbà pé lágbájá yìí olùmọ̀ ni onímímọ̀ ni
tó dẹ̀ lo ìmọ̀ rẹ̀ láti fi gbé ẹ̀sìn Ọlọ́run ọba ga. Ẹnì kejì nìyẹn. Ẹnì kẹta òun náà ni olùgbìyànjú akínni, olùgbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ọba. Olùgbìyànjú tó máa ní nǹkan dé tó yẹ ká ṣe sọ́dọ̀ bóyá a fẹ́ la ọ̀nà tí ó lọ mọ́sálásí ni, bóyá a fẹ́ lọ sójú ogun ni nígbà tó fi ń jagun, olùgbìyànjú ni iwájú ni ó dúró sí. Bó lọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ó ṣe wá já sínú náà wọ Ànábì. Ọlọ́run ò ní bẹ́ẹ̀ ni, Ànábì ò ní bẹ́ẹ̀ ni, Ọlọ́run ó wá sọ fún ẹ pé ìtọ́rọ̀ tí ẹ fi já sínú náà wọ olówó, òun ni pé lóòótọ́ lo lówó láyé, yóò ní bẹ́ẹ̀ ni. Kí wàá lo fowó rẹ̀ sí, yóò ní àwọ̀ Ọlọ́run, mo náwó mi tó fún mi, mo ná sójú ọ̀nà àwọ̀ Ọlọ́run ọba ni. Ojú ọ̀nà àwọ̀ Ọlọ́run ọba ni mo ná owó náà sí. Bí nǹkan bá dé nínú ẹ̀sìn, máa fowó gbé lárugẹ, máa fowó tún ṣe. Ọlọ́run ní bẹ́ẹ̀ ni ló ná lóòótọ́. Ṣùgbọ́n kí ló fà tó fi ń ná? Òun náà torí káwọn èèyàn lè bá àmọ́ gbé ọ̀gá. Kán bá àmọ́ tí wọ́n bá lè máa ròyìn rẹ̀ dáadáa. Wípé Alhaji lágbájá, Allahu Akbar, Ọlọ́run fún ìjọ wa, Ọlọ́run fún wa ní 50 million naira, ayé wa kíbò sí Allahu Akbar. Ọlọ́run ní tìtorí kí wọ́n lè bá kíbò sí Allahu Akbar yẹn, ìlò fi ń náwó yìí. Yóò bá máa wọlé irọ́ ò ṣe pamọ́ níjọ́ náà. Al-yawma nakhtimu ala afwahihim. Olúwa ní ìjọ tá àti ti ẹnu yín pa. Wa tukallimuna aydihim. Ọwọ́ yín lókù tí ó máa bá wa sọ̀rọ̀. Wa tashhadu arjuluhum. Ẹsẹ̀ yín lókù tí ó máa jẹ́rìí. Etí yín lókù tí ó máa sọ̀rọ̀. Ojú yín lókù tí ó máa jẹ́rìí. Ẹnu yín lókù tí ó máa sọ̀rọ̀. Imú yín lókù tí ó máa jẹ́rìí. Ẹ̀yà ara yín náà ni ó tún máa jẹ́rìí pé báyìí bẹ́ẹ̀ ló ti rí lóòótọ́. Ọdún ìjọ gbangba ti bẹ́ẹ̀, gbangba ṣe kinní kan, gbangba ti dẹ́kun, kedere ti bẹ́ẹ̀ wò, irọ́ ò ṣe pamọ́ níjọ́ náà. Ìjọ yẹn Ọlọ́run wà ní nítorí ṣé ni yóò máa wọlé Ọlọ́run ní ṣé ayé ti yàn àbí wọn ò yàn. Tó bá wá jẹ́bẹ̀ ẹ̀san tó yẹ kó o gbà lónìí ni wọ́n ti fún ọ níjọ́ náà nígbà tó fi ń bẹ láyé máa lọ́nù náà. Ẹni àkọ́kọ́ nìyẹn, olówó. Ẹni ẹ̀kejì, onímímọ̀, olùmọ̀ayé, àwọn onímímọ̀. Olúwo ni wọ́n náà máa lọ́nu, yóò ní ìwọ Ọlọ́run kí ló dé tọ́rọ̀ mi fi tọ́ sínú. Ọlọ́run ní mo fún ọ nímọ̀ láyé. Bó ló ṣe wá ṣe ìmọ̀ rẹ, yóò ní Ọlọ́run mo ná sójú ọ̀nà rẹ ni. Ọlọ́run ní àwọn náà mọ̀ mi sójú ọ̀nà rẹ. Ìmọ̀ tèmi Ọlọ́run fún ọ, ó ná sójú ọ̀nà èmi Ọlọ́run. Àbí òun náà torí káwọn èlé mọ̀ sọ pé onímọ̀ dé. Torí wípé kí wọ́n lè máa láàfáà dé ní ẹ̀gbọ́n tí ìmáàmù Ṣáfi'í kọ́ ni. Ó ní talabna al-ilmu li ghayri Allah. Fa'abba al-ilmu illa an yakuna lillah. A lọ wá mímọ̀ nítorí kìí ṣe nítorí Ọlọ́run la fi lọ wá mímọ̀. A lọ wá mímọ̀ nítorí ayé ni. Ìmọ̀ ló kọ̀ fún wa ká lo ìmọ̀ yẹn fún títọ́ Ọlọ́run ká má lò fáyé. Ìgbà tí wọ́n fi ń bẹ láyé táyé ń kíbò sí onímọ̀ dé àfáàdé ṣéwù ni wọ́n ń kíbò sí. Iná ní wú ọ lórí tó fi ń gapá. Ìní wú ọ lórí tó fi ń gapá. Ó ti gba ṣéwù rẹ, wọ́n ti kíbò sí rẹ láyé, kò sí tó ń bọ̀ abámọ́ lọ́dọ̀ èmi Ọlọ́run ọba. Máa lọ́nu náà ẹnì kejì nìyẹn. Ẹnì kẹta ní al-mujahid, olùgbìyànjú sójú ọ̀nà Ọlọ́run. Olùgbìyànjú. Ọlọ́run ní wọ́n náà gbìyànjú láyé nítorí kíni fún ọ lè bá àmọ́ sọ pé ṣùjá àní akínni ọ́. Bí ẹ̀kọ́ wọ́n ti wí láyé fún ọ kò sẹ́sàn mọ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí iṣẹ́ dáadáa làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn fàyè wọn ṣe. Àmọ́ kí ló ba sẹ́yìn jẹ́ lọ́dọ̀ Ọlọ́run, òun là níyàwó náà fi ṣe. Ẹ̀gbọ́n tánàbí sọ ni. Ó ní la yanzuru ila suwarikum. Olúwa kò ní wòye sí àwòrán ara yín bẹ́ẹ̀ tí rí báyìí kọ́ Ọlọ́run fẹ́ wò. Ọ̀rọ̀ ẹnu yín kọ́ Ọlọ́run fẹ́ wò. In tó fẹ́ wò ni iṣẹ́ ọwọ́ yín àti ọkàn yín. Bal yanzuru ila kulubikum wa a'malikum. Tọ́lọ́run bá wo sí ọwọ́, yóò wá lọ wo kí ní ń bẹ lọ́kàn tí tó bá kì í sí ọwọ́ yẹn. Tí ń bẹ lọ́kàn ò bá ti dá iṣẹ́ yẹn ti dànù. Àbá mansuran. Kò sí bó ti lè wò kó dáa tó. Ẹ̀yin onísúnnà lánàá náà nu o. Ẹ jẹ́ ká yóò gbọ́ káwọn èèyàn ó gbọ́ yòókù o. Ṣé ń gbọ́? Gbogbo òṣèṣì yín lánàá níjẹta ń jẹ́ àmọ̀ pé ẹ takò ọba. Ẹ tún wá dé lónìí náà ẹ tún wá ń takò ọba. Ibi ẹ̀yin ti gbé ìsìláàmù tí yín wá kò yé àwa o.
ibi ẹ ti gbé Islam yìí wá kò sí kíni wàláhì kò yé wa o kò yé wa o wọ́n dẹ̀ máa ń sọ mo ń sọ ọ̀rọ̀ kan fáwọn èèyàn mi kan tá a jọ wà ńjọ́ kan mo ní àbẹ́ ẹ̀ tiẹ̀ wá wo tí wọ́n wá sọ súnà dání àwa ti rò pé tèmi wàláhì fún mi la sam to be rọ́bìlì káàbà tí n bá gbọ́ tó máa sọ pé lágbájá áhàlù súnà ni tí mo dẹ̀ rí súnà yẹn lára ẹ̀ tí mo rí ṣèṣì ẹ̀ tí mo wo ọ̀rọ̀ ẹnu ẹ̀ èmi èyí lérò wípé mo lè bí mo ṣe mo máa ń gírèdì wọn bíi màláíkà ni bí ẹni tí because màá mọ̀ pé àwa tí a ṣe kí ló tá a ṣe tàṣà dúdú wípé ká máa ṣe tàá ṣubú àbí tàná ṣubú bí súnà ká máa pe ara ní àlùsúnà yẹn mo mọ̀ pé ọ̀dọ̀ ọ̀rọ̀ àwọn tí wọ́n ń pera wọn ní àlùsúnà yìí ìyẹn ló yẹ ká ti ṣe kíni ká ti máa kọ́wọ́ ọ̀dà níbi ti ṣe àwa rí wípé ẹni ìfàwòtọ́ sí ní pè ní haramu ní ọ̀rọ̀ yín tẹ̀bí nígbà tẹ́yìn náà ọ̀rọ̀ adélé ọjọ́ mélòó kẹ́ ẹ tó yí padà yan ẹni tẹ́lẹ̀ fẹ́ yàn ẹ̀ ń sọ pé okó dá ẹgbọ́n lọ síbi okó dá àwọn àáfàá wa tẹ́ ẹ bá ṣe àwọn àáfàá àti wa tẹ́ ẹ bá ṣe àwọn ètí ń bẹ láyé inú kọ́lọ̀ kó jẹ́ kó máa bẹ dáadáa tó bọ́ sáà kìyàmà kọ́lọ̀ kó jẹ́ kí àlùkìyàmà ó máa rọrùn fún wa ẹ máa ń pè wọ́n ní gbogbo ohun tí ń jẹ́ ọkọ̀ tí ò dáa torí kíni torí pé wọ́n máa ń lọ síbi olókùú àwọn àjòkúnù àwọn tí ń jẹ òkúnù àwọn bídíànù àwọn fásikínù ó kọ́ tẹ́ máa ń pè wọ́n nù àmọ́ ńgbà tó lọ́wọ́ ní kí wọ́n tiẹ̀ yín náà sáàyè ń pé kẹ́ ẹ délé ká fi yan ìmáàmù àmọ́ rẹ̀ yín náà níbi ọ̀pọ̀lọpọ̀ olókùú bí dòní ilẹ̀ tún ń lọ képa àrí yín lánàá kọ́ la àrí yín lónìí mọ́ a tún rí yín níbi ọ̀pọ̀lọpọ̀ olókùú ẹ̀yin náà wá oyin tẹ́ ẹ ti bú àwọn èèyàn fún lájòkú lánàá ẹ̀yin náà ti wá dùn sorry ṣe la ilaha illallah wallahi àfẹ́ sọ̀rọ̀ kódà mo ti fẹ́ gba àwẹ̀ ọ̀rọ̀ pé kí n dákẹ́ but ẹ tún máa wọ́n sì sọ pé kò sí bẹ́ẹ̀ ṣe ẹ̀yìn ẹ̀ lè kan ná ẹni ó mọ̀ ké ẹ̀yin lẹ́yìn ń dì í ẹni ó mọ̀ sunkún kò sí bójú bá rí ẹnu ó sọ bójú bá rí ẹnu ó sọ ẹ̀ ń ba ìsìláàmù lójú jẹ́ ẹ̀ ń ba àwọn àyókù yín táwọn náà ń pera wọn ní àlùsúnnà ẹ̀ ń bà wọ́n lójú jẹ́ torí mi nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí nísìnyí ìrí ẹ̀kọ́ ń pa táwọn èèyàn wá mú ní kútúbà yín níjọ́ Jímọ̀ tá a ṣe kọjá yìí ni o ìkẹ́ former governor Abdulaziz Yari ìlò invite sọ́nsẹ̀ yìí invite èèyàn sí programu ni ìlò invite wọn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wallahi ta'ala ìmáàmù ń bẹ wájú Tinubu fún màmáza kò bá wà níwájú Donald Trump kò bá wà níwájú ìmáàmù Mẹ́kà kò bá wà níwájú ọba Mẹ́kà fún màmáza fàkánà máza kí ni tó fẹ́ dà fún wa kí ni tó bí fún wa pé wà ó tún á ń búra la ilaha illallah wallahi ta'ala sọ mi láì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lẹ́ni tó wà níbi tó jò ti ń pa ẹni ó wà níbi títí ń dààmú tó ti sọnù tí ẹ bá ṣe pé àwọn mẹ́rùwá Kánò táwọn gbé padà sí ẹni ó ti ń dààmú ní tó wà níbi títí ń dààmú tí ó wá ń búra lórí mímbàrí wípé ń bẹ níwájú president báyìí fọ́tò rẹ̀ tó yà pẹ̀lú president dà àmọ̀yìn náà ẹ̀yin tẹ́ ẹ sí tọ́lẹ̀tì tẹ́ ẹ sí commission ẹ̀yin tẹ́ ẹ renovate tọ́lẹ̀tì mọ́sálásí tẹ́ ẹ tún wá ń ṣe commission ní tọ́lẹ̀tì la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam kí ni ayé wá dì báyìí ná kí lẹ sọ Islam dì fún àwọn mùsùlùmí lágbàáyé ẹ̀yin èèyàn Islam dá o Islam lẹ̀sìn òdodo àwọn tán ń pera wọn ní mùsùlùmí ọ apá kan nú àwọn tán ń pera wọn ní mùsùlùmí o àwọn ni wọn ò dá àwọn ni ẹjẹ́ á tírìtì ẹjẹ́ á yú ẹ̀sìn kalẹ̀ lára wọn ká wá bá wọn wí ẹ̀sìn tí wọ́n sìn ẹ̀sìn dáadáa ní ẹ̀sìn òdodo ni tí ìdọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n àwọn ni wọn ò ní ìwà ìsìláàmù lára ẹ̀tún wà ń parọ́ lórí mímbàrí àmọ́ kí la ti fẹ́ ṣe ẹni ẹ̀rọ lé fún náà kí lòun náà ń ṣe ẹ wá ní kinní kan pẹ̀lú bó ṣe wà yìí ó ti mú Ògbómọ̀ṣọ́ lọ síwájú ta ló mọ̀kòló yín lọ́yọ̀ọ́ tẹ́lẹ̀ ta ni òmòkòló wa lọ́yọ̀ọ́ tẹ́lẹ̀
tani o ma nínú Ọ̀yọ́ state wípé ìlú kan ń bẹ tí ń jẹ́ Ògbómọ̀ṣọ́ tani o ma ní gbogbo ilẹ̀ Yorùbá wípé ìlú kan ń bẹ tí ń jẹ́ Ògbómọ̀ṣọ́ ẹ gbàgbé ẹ já kúrò nídìí ọ̀tẹ̀ so ẹ bá mi sọ fún bàbá yẹn tí wọ́n bá ti gun mímbà tí wọ́n bá fẹ́ gun mímbà kí wọ́n máa wo tírà ọ̀rọ̀ Ọlọ́run la fẹ́ kí wọ́n wá sọ ẹ má jẹ́ kan kò é ṣe pé kí wọ́n máa wá parọ́ fún wa mímbà yẹn a fẹ́ kí wọ́n ṣètò Ọlọ́run ọba níbẹ̀ ni so kọ́lọ́n kọ́ máa ṣàtún ẹnì kọ̀ọ̀kan wá sí ibi náà ni màá gé péréte sí gbogbo àwa tí a bá wa ṣe ètò náà Ọlọ́run ò ní jẹ́ kí ayáwọ́ mú ikú o Olúwa yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa Olúwa yóò ṣàlékún àdúró ti fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa bàbá wa Jánẹ́sì àgbà mo rí yín púpọ̀ gan Ọlọ́run bá wà pẹ̀lú màmá mi Margaret Awoyemi mo kí yín àfáà mi Abdulaziz Akin mo kí yín Bonu Muhammad Adébáyọ̀ mo kí yín àfáà mi Najimudin Lawal mo kí yín àfáà mi Ahmad Lawal bàbá mi Akíntúndé nílùú Ẹdẹ bàbá mi ńkọ́ bàbá mi tìmí tìlú Ẹdẹ bàbá mi Lámínísà ẹ bá mi kí wọn púpọ̀ dáadáa bàbá mi Ẹlẹ́rújà Al-Mujahidu Kọ̀dìríyà Ọlọ́run ṣàlékún dáadáa àfáà mi Kọ́dẹ̀ ọmọ ìyá mi dáadáa Ọlọ́run ṣàlékún dáadáa wa àfáà mi Ọmọ́tọ́ṣọ́ Àyìndé mo kí yín Anímọ̀sáhùn mo kí yín àbá mi ọmọ ọba Prince Abbas Nurudeen mo kí yín gbogbo ẹ̀yin tá a jọ ṣe Khalifa Agara gbogbo yín pátápátá ni mo kí àfáà mi Moronkun bí Abdul Wahab bàbá onímọ́tò tuntun mo kí yín púpọ̀ ẹ wẹ́ fún mi o mo fi àlùbáríkà tí yín mo fi tọrọ ìtòkù fèmí náà nísìnyí lọ́wọ́lọ́wọ́ nù ọkọ̀ tuntun Ọlọ́run tó ṣe fẹ́ yín nírọ̀rùn kó ṣe tèmi náà kọ́lọ́run wá ṣe ní kó sí yín o ọlá ìyá nẹ́bì níwájú àfáà mi Tijani onílé ńlá mo kí yín púpọ̀ àfáà mi Wàsíù Kẹ́hìndé gbogbo ẹ̀yin tí a jọ ṣe ètò náà àfáà Saka Saheed gbogbo yín pátápátá ni mo kí àánú Ọlọ́run ò ní fi wálẹ̀ o ọlá ìyá nẹ́bì ní iwájú Ọlọ́run ọlá la hawla wala quwwata illa billah Trend TV owó ní kókó sábẹ́ ànẹ́bì ẹ̀yin náà padà wọlé ní ìparí yányá Olúwa yóò ṣàlékún dára fẹ́ nìkọ̀ọ̀kan wa ojú tá a fi ń wò wá Ọlọ́run ò ní fọ́ ojú náà etí tá a fi ń gbọ́ wá Ọlọ́run ò ní di etí náà owó tẹ́nìkọ̀ọ̀kan iṣẹ́ tó ń kálukú ń ṣe tá a fi ń rọra dẹ́ta Olúwa ò ní sọ iṣẹ́ náà di ìṣẹ́ mọ́ wa lọ́wọ́ o aziki tó pọ̀ Olúwa ó dà lé nìkọ̀ọ̀kan lọ ní ìparí bàbá wa ọba Gandhi Àfọlábí Ọládùnní Láòyè Òrùmagẹ́gẹ́ the third Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land kábíyèsí o bàbá Olúwa yóò jẹ́ kí ẹ pẹ́ lóyè Olúwa kò ní dà yín láàmú Olúwa kò ní dà yín láàmú lágbára Ọlọ́run báwọn bàbá yín àná ti ṣe tí òun wa Ọlọ́run ní jẹ́ kó hun ẹ̀yin náà o àpèrè náà ò ní gbóná máa yín ọ̀làlá ìlàhà ìlàlá ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú máa yín lọ́wọ́ o lágbára Ọlọ́run ilẹ̀ lérí tẹ́lẹ̀ mú wa lọ yẹn Olúwa yóò bá wa kún yín ní ọwọ́ yóò sì bá wa yóò sèkún lọ́wọ́ fún yín yóò jẹ́ kẹ́ ẹ lè mú wa débẹ̀ ọ̀làlá ìlàhà ìlàlá bàbá wa ìmáàmù àgbà fún ìlú Ògbómọ̀ṣọ́ Fọdúlátù Sheikh Habibullah Ahmad Tijani Ayilara ìmáàmù gangan authentic ìmáàmù ọba Ọlọ́run ní bá ti yín jẹ́ bàbá ìmáàmù ọ̀làlá ìlàhà ìlàlá bàbá àpapọ̀ yìí bàbá wa Jánẹ́sì bàbá wa Rọ́wàsí bàbá Balógun gbogbo ẹ̀yin ìkànnlú ẹ̀yin olówó ìlú tẹ̀dìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa ààrẹ ní ṣubú bàbá wa aṣojú bàbá wa Basọ̀run mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ní ṣubú o gbogbo ẹ̀yin olóyè láàfin bàbá wa Ṣọ̀ún Olúwa yóò bá wa mú yín dó gbogbo ẹ̀yin tó kù náà ẹ wá wọ ọkọ̀ ọnú àní kò sẹ́ni tí ó là àfẹ́ni ó bá wọnú ọkọ̀ yìí ẹjẹ́ àjọ wọ̀ kálíbà àjọ dé èbúté eré èbúté ògbé èbúté ayọ̀ azawa salamu alaykum wa rahmatulahi wa barakatuhu ìlú ẹnì kọ̀ọ̀kan wa náà ò ní bàjẹ́ la hawla wala quwwata illa billah.